ẹ wá gbóhun tó ṣokùnfà bí àwọn ajínigbé agbébọn apanilẹ́kúnjayé bí wọ́n ṣe dẹ́mi olùkọ́ ọ̀gbẹ́ni Michael Oyedokun àti díákónì John Ọlálẹ́yẹ, ìdí tí wọ́n fi dá ẹ̀mí wọn légbodò nínú àwọn ènìyàn tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀, ìròyìn ọ̀hún láka kì í pọ̀. Ìjọba ìpínlẹ̀ Kogi ti kéde wípé wọ́n ti dóòlà àwọn tí wọ́n ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá NECO pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún àti ẹni tó jẹ́ òṣìṣẹ́ àjọ NECO. Wọ́n ti dóòlà wọn kúrò ní ọwọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kogi. Àwọn méjì ni wọ́n ti gbẹ́mìí mì nígbà tí àwọn mẹ́rin farapa yánnayànna nínú ìkọlù alágbára kan èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́, níbo gan ni ọ̀rọ̀ ọ̀hún ti wáyé? Ṣé ọ̀rọ̀ nípa òṣèlú ni? Ẹ fìdílé nǹkan kẹ́ máa bá ìròyìn yìí bọ̀. Ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ti gbé àbádòfin tuntun kan kalẹ̀ lórí ètò ààbò lílo ojú òpópónà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn òfin wo ni wọ́n ti dábàá rẹ̀ báyìí? Àwọn nǹkan wo ni ó ti dàbí ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe ní ojú pópó? Ẹ fìdílé nǹkan kí ẹ máa bá ìròyìn ọ̀hún bọ̀ bí ó ṣe lọ. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Anambra ti sọ wípé kí wọ́n ti bàbá kan mọ́lé lórí wípé ó fi tìpátìkúùkù jẹran sunkún sí lára ọmọ rẹ̀ ọmọbìnrin ẹni ọdún 14. Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe gbẹnu tán mọ́ lọ́wọ́? Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Ọ̀kan lára àwọn olùkọ́ èyí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ nínú ìṣẹ̀lẹ̀ aburú èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026, ìyẹn ọ̀gbẹ́ni Zaccheaus Ọlátúndé ni ó ti sọ ohun tó fà á èyí tí àwọn ajínigbé agbébọn ọ̀hún tí wọ́n fi dẹ́mi ọ̀gbẹ́ni Michael Oyedokun àti ọ̀gbẹ́ni díákónì John Ọlálẹ́yẹ tí wọ́n fi dẹ́mi àwọn méjèèjì légbodò. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Zaccheaus Ọlátúndé, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn tí wọ́n jẹ́ jàǹdùkú tí wọ́n jí àwọn gbé ọ̀hún ni wọ́n sọ wípé ọ̀gbẹ́ni Michael Oyedokun ni ó kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu nítorí pé kò tẹ̀lé àṣẹ èyí tí àwọn pa fún wọn, ni ó fi jẹ́ kí àwọn dẹ́mi rẹ̀ légbodò. Ó jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lọ́gán tí àwọn wọ inú igbó ọ̀hún ni wọ́n ti sọ fáwọn wípé kí àwọn yọ̀ǹda àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún wọn kí gbogbo wọn máa dájọ́, ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀gbẹ́ni Michael Oyedokun ni kò fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ pé nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gun ọ̀kadà lọ nínú igbó ọ̀hún, ní ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ agbébọn jàǹdùkú ẹ̀dá ọ̀hún ni ó rí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà nínú àpò ẹni tí ó jẹ́ ọ̀gbẹ́ni Michael Oyedokun, èyí tí ó sì bẹ̀rẹ̀ sí ní fi gbé ta wípé arákùnrin yìí ni ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sápò èyí tí kò sì tẹ̀lé àṣẹ èyí tí ọ̀gá àgbà ní ẹ̀ka ti àwọn ajínigbé ọ̀hún èyí tí ó pa fún wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀gá àgbà méjì tí wọ́n jẹ́ apàṣẹ méjì ni wọ́n wà nínú ikọ̀ ajínigbé ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé ìkan ni ó jẹ́ apàṣẹ gbogbogbò wọn nígbà tí kan sì jẹ́ apàṣẹ fún ìpàgọ́ ibi tí àwọn wà. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹni tó jẹ́ apàṣẹ fún gbogbogbò wọn ni ó gbọ́ ọ̀rọ̀ yìí tí ó sì jẹ́ kó di mímọ̀ pé òun yóò pa ọ̀gbẹ́ni Michael Oyedokun bí òun ò bá tiẹ̀ pa ẹnìkankan nínú wọn, nítorí pé ọ̀gbẹ́ni Michael Oyedokun ni ó ti kùnà tí kò sì gbọ́rọ̀ sí òun lẹ́nu lórí nǹkan tí òun sọ. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀gbẹ́ni Michael Oyedokun ni wọ́n wá mú kúrò ní àárín wọn tí wọ́n sì lọ dùbú ọrùn rẹ̀ tí wọ́n fi gé ọrùn rẹ̀ já. Ó jẹ́ kó di mímọ̀ pé ariwo lásán ni àwọn ń gbọ́ nígbà tí wọ́n ń wọ́ ọ̀gbẹ́ni Michael Oyedokun kúrò ní àárín wọn, wípé ṣàdédé ni àwọn ò gbọ́ ariwo kankan mọ́ nígbà tí àwọn sì wò wípé kí ló ṣẹlẹ̀ sí Michael Oyedokun. Ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún tí iye ọdún rẹ̀ ò tí ì ju ọdún 17 sí ọdún 18 lọ, wípé òun ni ó wá sí àárín wọn tí ó sì bẹ̀rẹ̀ sí ní jó, tí ó sì bẹ̀rẹ̀ sí ní yọ̀, tí ó sì ń kọrin wípé wọ́n ti pa ọ̀gbẹ́ni Michael Oyedokun. Ó sọ pé wọ́n pa ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ ní ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbà tí wọ́n kẹ́fín wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti súnmọ́ ibi tí àwọn wà, èyí tí ó sì sọ wípé wọ́n ti ṣe ìkìlọ̀ wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ò gbọdọ̀ súnmọ́ ibi tí wọ́n wà láti lè fi dẹ́rù ba àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà. Ló jẹ́ kí wọ́n mú ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ lọ kúrò ní àárín wọn tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ, ṣùgbọ́n ṣàdédé ni àwọn ò tún gbọ́ ariwo kankan mọ́
láti ọ̀dọ̀ rẹ̀, èyí tó sì jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti pa ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ tí í ṣe díákónì ọkùnrin tó wà ní àárín wọn. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé oríṣiríṣi ìpọ́njú ni àwọn là kọjá nínú igbó tí àwọn wà pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé fún odidi ọjọ́ 66 tí àwọn lò níbi bẹ̀, wọ́n so ọwọ́ àwọn àti ẹsẹ̀ wọn sẹ́yìn àti wípé wọ́n tún fi aṣọ bo àwọn lójú láì jẹ́ kí wọ́n rí ibi tí wọ́n wà. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé bí àwọn bá fẹ́ ṣẹ̀yọ́ tàbí tí àwọn bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, àwọn ò nílò láti bẹ̀ wọ́n gidigidi láti lè jẹ́ kí wọ́n lọ ṣẹ̀yọ́ àti ṣe ìgbọ̀nsẹ̀. Ó tún jẹ́ kó di mímọ̀ pé ní gbogbo ìgbà ni wọ́n máa ń pààrọ̀ ibùdó èyí tí wọ́n máa ń wà kí ọwọ́ àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ti ẹ̀ṣọ́ aláàbò yòókù kó má bàa tẹ̀ wọ́n. Tó sì jẹ́ kó di mímọ̀ pé nígbà míì tí wọ́n bá ń lọ nínú igbó ni wọ́n máa ń fi ìdí ìbọn wọn máa fi ń ja àwọn, tí èyí sì jẹ́ kí ìnira ọ̀hún pọ̀ fún àwọn àti àwọn ọmọdé náà. Ó tún wá jẹ́ kó di mímọ̀ pé bí àwọn ọmọ ọ̀hún bá ṣẹ̀, ẹ̀ṣẹ̀ táwọn ọmọ ọ̀hún bá ṣẹ̀, orí àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà ọ̀hún tó jẹ́ ọkùnrin ni wọ́n máa ń da gbogbo ìlé lórí, nítorí pé wọ́n sọ fún wọn wípé ṣé wọn ò lè ṣe àmójútó àwọn ọmọ wọn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn ọ̀hún tí wọ́n ń da omi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n jí àwọn gbé ni wọn kì í ṣeré pẹ̀lú àdúrà èyí tí wọ́n máa ń gbà. Ó jẹ́ kó di mímọ̀ pé tó bá ti di àsìkò àdúrà, wọn yóò lọ kírun, tí ó bá sì ti di àsìkò láti ka ìwé Kùránì, wọn yóò máa ka Kùránì ní kíkankíkan. Èyí tí ó sì jẹ́ kó di mímọ̀ pé wọn ò pàdánù ìrun kankan látìgbà tí àwọn ti débẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún ni wọ́n tún sọ wípé àwọn ò fẹ́ owó láti ọ̀dọ̀ ìjọba, ṣùgbọ́n ohun kan tí àwọn fẹ́ ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn èyí tí wọ́n ti mú ni kí wọ́n fi wọ́n sílẹ̀, kí àwọn fi àwọn tí wọ́n jí gbé ọ̀hún náà sílẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n bá kẹ́fín wípé àwọn ń gbàdúrà lásán, wàhálà ni, ìyà ni, pàápàá jùlọ bí wọ́n bá pe orúkọ Jésù níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Zaccheaus ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ wípé bí àwọn bá ti pe orúkọ Jésù pé àwọn fẹ́ gbàdúrà ọ̀hún ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní na àwọn ní kíkankíkan, èyí tó jẹ́ kó di mímọ̀ pé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n gbàdúrà àti pé wọn ò fẹ́ gbọ́ orúkọ náà. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ìgbà tó ti pa ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí àwọn, èyí tí wọn ò fìyà jẹ àwọn mọ́, tí wọ́n sì ń fi ojú àánú, wọn bojú àánú wò wọ́n, tí àwọn sì ń wò wípé kí ló ṣẹlẹ̀, èyí tí wọ́n fi ń bojú àánú wò wọ́n. Tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ agbébọn ọ̀hún ni wọ́n sọ wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti ráwọ́ tó àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn láàrin ìlú, èyí tí wọ́n sì fi ń ṣe àwọn tí wọ́n wà nínú igbó ọ̀hún, wọ́n ṣe wọ́n jẹ́jẹ́ kí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí wọ́n má bàa gba ẹ̀mí lẹ́nu àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ pé ṣàdédé ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n wá bá wọn níbi tí wọ́n wà, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn ti ṣetán láti yọ̀ǹda wọn, nítorí pé àwọn kẹ́fín wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti gbé àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn àti àwọn tí wọ́n jẹ́ ojúlùmọ̀ wọn àti ọ̀rẹ́ wọn ti gbé wọn, tí wọ́n sì ti wà ní àkàtà àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nígbà tí wọ́n sọ fún àwọn wípé ṣé àwọn yóò wẹ̀ káwọn tó máa lọ, àwọn sọ wípé rárá páwọn wẹ̀. Èyí ló mú wọn sọ fún wọn wípé bí wọ́n bá ti ń lọ ní ojú igbó ọ̀hún, wọn yóò rí àwọn odò méjì kan, wípé bí wọ́n bá ti rí àwọn odò méjèèjì yìí, tí wọ́n bá ti fo odò alákọ̀ọ́kọ́, tí wọ́n bá ti fo odò ẹlẹ́ẹ̀kejì, wọn yóò rí àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà tó wà níbi odò ẹlẹ́ẹ̀kejì, èyí tí gbogbo wọn ti wà níbẹ̀, tí wọ́n sì ti dúró síbẹ̀ láti dóòlà àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ọ̀hún. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé nígbà tí àwọn lọ nínú igbó ọ̀hún ni àwọn débi odò alákọ̀ọ́kọ́, òun tí òun jẹ́ ọkùnrin ni òun bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ èyí tí wọ́n jẹ́ ọmọ kéékèèké ọ̀hún, nítorí pé wọn ò lè rìn mọ́, ó ti rẹ̀ wọ́n, èyí tóun sì gbé wọn kọjá odò alákọ̀ọ́kọ́ àti odò ẹlẹ́ẹ̀kejì. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbà tí àwọn débi odò ẹlẹ́ẹ̀kejì làwọn rí òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa Nàìjíríà kan, èyí tí ó tẹ́wọ́ gbà wọ́n, tí ó sì jẹ́ kó di mímọ̀ pé ẹni tí ó tẹ́wọ́ gbà àwọn ọ̀hún ni ó mú àwọn lọ síbi tí àwọn tí wọ́n jẹ́ èèyàn wọn tí ó wà níbi tí gbogbo wọn ti dúró gògògó sí. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìrírí tí àwọn rí nínú igbó ọ̀hún ni ó jẹ́ ìrírí kan èyí tí kò bára rẹ̀, nítorí pé ìrẹsì ni àwọn ń jẹ àti epo pupa. Ó wá jẹ́ kó di mímọ̀ pé ìrẹsì táwọn ń jẹ ọ̀hún kò sí ata, bẹ́ẹ̀ ni kò níyọ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbà míì ìrẹsì lásán ni àwọn yóò jẹ. Ó jẹ́ kó di mímọ̀ pé ó tiẹ̀ nígbà kan tí wọ́n pa ọ̀yà àti ìgalà
nínú igbó tí àwọn wọ̀ ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé ní ẹ̀yìn ìgbà tí wọ́n pa ọ̀yà àti ìgalà ọ̀hún tí wọ́n fún àwọn jẹ, kò sí nǹkan kan mọ́ tí àwọn tún gbà ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún. Ó wá jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ìgbà tí àwọn dé ọ̀dọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà èyí tó ti ṣe ìtọ́jú àwọn, ní ìkan lára àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà wá bóun wípé ṣé bí òun bá rí àwòrán àwọn tí wọ́n jí àwọn gbé ọ̀hún wípé ṣé òun lè dá wọn mọ̀ bó bá tiẹ̀ jẹ́yọ kan. Òun wá sọ pé bẹ́ẹ̀ ni. Nígbà náà ni ó jẹ́ kó di mímọ̀ pé ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ọ̀hún ló wá fi àwòrán hàn òun tí òun sì dá ọ̀kan lára wọn mọ̀ wípé ẹni yìí wà lára àwọn tí wọ́n jí àwọn gbé. Ó wá jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọmọ ológun ló ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn 8 nígbà tí wọ́n sì ti dẹ́mi àwọn tó kù légbodò. Ó jẹ́ kó di mímọ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn padà wá láyọ̀ àtàláfíà, ṣùgbọ́n ó jẹ́ ohun tó dunni jọjọ wípé ọ̀gbẹ́ni Michael Oyedokun àti ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ ni wọn ò bá wọn padà wá nínú ìrìn àjò aburú náà. Ìjọba ìpínlẹ̀ Kogi ni wọ́n ti kéde rẹ̀ wípé wọ́n ti ṣe àṣeyọrí nípa dídòòlà àwọn 4 èyí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé nínú ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ ní agbègbè ilé ẹ̀kọ́ kan tó wà ní Ọlọ́wà níjọba ìbílẹ̀ Dèkínà ní ìpínlẹ̀ Kogi, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alábòjútó fún ọ̀rọ̀ ìfitónilétí àti ìkànsára ìlú ní ìpínlẹ̀ Kogi, Kingsley Fanwo, ni ó jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan èyí tó fi síta ní àná Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ 16 oṣù keje ọdún 2026. níbi bẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n ṣe iṣẹ́ àṣeyọrí yìí ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní ìpínlẹ̀ Kogi, níbàámu pẹ̀lú àṣẹ èyí tí gómìnà ìpínlẹ̀ Kogi, gómìnà Ahmed Usman Ododo, èyí tí ó pa aláṣẹ fún wọn wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọpinpin àti iṣẹ́ ìwádìí lórí àwọn tí wọ́n jí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ṣe ìdánwò oníwèé mẹ́wàá pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó fi mọ́ òṣìṣẹ́ àjọ NECO kan, àwọn tí wọ́n jí wọn gbé. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ alábòjútó ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé gómìnà Ododo ni ó pa àṣẹ yìí fún ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Kogi, ìyẹn ọ̀gágun àgbà tó ti fẹ̀yìntì Jerry Ọmọdára, wípé kó pe àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó wà ní ìpínlẹ̀ Kogi àti àwọn tí wọ́n jẹ́ fìjìláńtè tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ ọdẹ láti wọ inú ìgbẹ́ lọ láti rí dájú pé wọ́n dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n kàn sí àwọn iléeṣẹ́ ọmọ ológun ti 12 Brigade tó wà ní agbègbè Lọ́kọ́jà àti àwọn iléeṣẹ́ ọmọ ológun mìíràn tó wà ní agbègbè Àyìngbá tó fi mọ́ àjọ DSS, iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ aláàbò mìíràn tí wọ́n jẹ́ ti abẹ́lé. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé ní ìrọ̀lẹ́ àná ni wọ́n ti dóòlà àwọn tí wọ́n jẹ́ 4 ọ̀hún kúrò ní àkàtà àwọn tí wọ́n jẹ́ ajínigbé náà. Èyí tí ó sì fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lọ́gán tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Kogi ọ̀hún tí wọ́n wọ inú igbó ọ̀hún lọ ni wọ́n fojú gan ni àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọ ìyáàjà pẹ̀lú ìtàkùrọ̀ gan ìbọn lóríṣiríṣi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn mọ́ra wọn, nígbà tí ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa Nàìjíríà tí ó dun àwọn ajínigbé náà ni wọ́n bá sá lọ tó sì fi àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n fi wọ́n kalẹ̀. Ṣùgbọ́n ìròyìn mi ti gbé jáde wípé àwọn tí wọ́n jí àwọn ẹni yìí gbé ni ọwọ́ òfin yóò padà bà láti fi ojú wọn ba ilé ẹjọ́, nítorí pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Kogi ni wọn ò ní fi àyè gba ìwà pálapàla láti ọwọ́ àwọn tí wọ́n jẹ́ adẹ́mí ènìyàn légbodò tó fẹ́ máa domi àláfíà ìpínlẹ̀ Kogi rú, àti pé wọn yóò rí dájú pé wọ́n ṣe àyẹ̀wò ìlera tó péye fún àwọn ènìyàn tí wọ́n dóòlà ọ̀hún láti lè fi mọ̀ bóyá ara wọn dá pé àbí kò dá pé. Ọ̀gbẹ́ni Fanwo ni ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa Nàìjíríà fún jíjí gìrì sí ojúṣe wọn àti fún ṣíṣe iṣẹ́ wọn ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ láì jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn èyí tí wọ́n lọ dóòlà ọ̀hún. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ọ̀dọ̀ alábòjútó ọ̀hún, ó tún fi ìdùnnú rẹ̀ hàn sí ìjọba ìpínlẹ̀ Kogi àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR, fún ìfọmọnìyàn wọn ṣe àti ìdúróṣinṣin wọn láti rí dájú pé wọ́n jẹ́ kí ètò ààbò tó gúnmọ́ kó wà ní ìpínlẹ̀ Kogi àti láti rí dájú pé wọ́n ń dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé lójú ẹsẹ̀ láì jẹ́ kí ìkankan ṣe wọ́n. Gómìnà ìpínlẹ̀ Kogi Ododo ni ó wá jẹ́ kó di mímọ̀ pé ìṣèjọba òun ni ó sì ní ìfaradì tó gúnmọ́ sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó wà ní ìpínlẹ̀ Kogi, àti pé àwọn ò ní gba àwọn alákatakítí ẹ̀sìn tó fẹ́ máa domi àláfíà ìpínlẹ̀ Kogi, àwọn ò ní gbà wọ́n láàyè
láti máa fi ìpínlẹ̀ Kogi láti máa fi bojú láti máa fi ṣe ìwálábí wọn nítorí pé ìpínlẹ̀ Kogi ni ó ti di èèwọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ajínigbé apanilẹ́kúnjayé tó fẹ́ máa domi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kò dín ní àwọn ènìyàn méjì tí wọ́n ti gbẹ́mìí mì nínú ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Ẹ̀gbátẹ̀dó àti Owódé Ìgbónà nílùú Òṣogbo níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ni ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní Ọjọ́bọ̀ èyí tí ó kọjá yìí ìyẹn àná tí í ṣe ọjọ́ 16 oṣù keje ọdún 2026 wípé ìṣẹ̀lẹ̀ aburú yìí ni ó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́rú àti òwúrọ̀ ọjọ́bọ̀ àná. Ọ̀gbẹ́ni Ọ̀jẹ̀lábí tí í ṣe alukoro fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó jẹ́ kó di mímọ̀ pé èèyàn kan ni ó gbẹ́mìí mì nínú ìkọlù èyí tí ó wáyé ní agbègbè Ẹ̀gbátẹ̀dó tí àwọn 4 mìíràn sì farapa yánnayànna tó sì ti wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú tó péye lọ́wọ́. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé àwọn 2 ni wọ́n ti ráwọ́ tó lórí ìṣẹ̀lẹ̀ láabi náà tí wọ́n sì ti wà ní àgọ́ ọlọ́pàá tí wọ́n ti ń ran iṣẹ́ ìwádìí lọ́wọ́. Bákan náà ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún jẹ́ kó di mímọ̀ pé èèyàn kan náà ni ó tún gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ aburú kan èyí tó ṣẹlẹ̀ ní Owódé Ìgbónà níbi tí àwọn igun méjì kan èyí tó ti ń gbéná kojú ara wọn tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn tí wọ́n tún farapa níbi bẹ̀ ni wọ́n ti wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n wọn ò tí ì rí ẹnìkankan ráwọ́ tó nínú ìṣẹ̀lẹ̀ ti Owódé Ìgbónà náà ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ìbọn léwọ́ bíi pistol àti àwọn ọta àbọn lóríṣiríṣi tó fi mọ́ ọta àbọn oníkóró tí a mọ̀ sí cartridge ni wọ́n rí níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí òun náà fi èsì sí ọ̀rọ̀ ọ̀hún ẹ tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adébọ́lá Adélékè ni ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ láabi yìí ni kì í ṣe ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó bojú rí tí ó sì wetí gbọ́. Ó wá rọ àwọn ará ìlú láti farabalẹ̀ kán má káyà sókè. Bákan náà ni ó wá kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti rí dájú pé wọ́n ráwọ́ tó gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi náà. Nígbà tí ó ń fi ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹnu ẹni tí í ṣe agbẹnusọ fún gómìnà Ọláwálé Rashidi ni ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí tí ó ń lọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ń dáwọ́ bo ìwà àbàjẹ́ mọ́lẹ̀ èyí tó sì ń lo àwọn ènìyàn láti máa fi para wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ ìròyìn òfegè lásán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò fi àyè gbàgbàkúgbà àti wípé kò máa dọwọ́ bo àwọn tí wọ́n jẹ́ ọ̀bàyéjẹ́ ẹ̀dá kò dánwọ́ bò wọ́n lójúmọ́lẹ̀. Bákan náà ni ó wá kàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti rí dájú pé wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn fínífíní láti rí dájú pé wọ́n ráwọ́ tó gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ nínú ìwà aburú náà kí wọ́n sì fi ojú wọn ba ilé ẹjọ́ kí ilé ẹjọ́ sì gbé ìgbésẹ̀ yìí tí ó tọ́ lórí wọn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti buwọ́lu àbádòfin kan èyí tí ó ń pè fún àtúnṣe sí ìwé òfin lílo ojú pópó ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àbádòfin ọ̀hún náà ni ó ń pè fún wípé àwọn tó ń kiri nínú àwọn ọkọ̀ káàkiri àwọn ibùdókọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn tó máa ń ṣe ìwàásù nínú àwọn ọkọ̀ káàkiri àwọn ibùdókọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọn yóò máa sanwó ìtanràn tí í ṣe ₹50,000 ìyẹn 50,000 naira. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé àwọn dúró de ìbuwọ́lù ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè fi jẹ́ kí ìwé òfin ọ̀hún kó di òfin ní tààràtà. Bákan náà ni ìwé òfin ọ̀hún ni ó tún pè fún kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ èrò àti àwọn tó ń wa ọkọ̀ tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti tẹ̀lé òfin èyí tí àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó nílẹ̀ wa Nàìjíríà èyí tó bá gbé kalẹ̀ ni wọn yóò san owó ìtanràn ₹50,000 tàbí kí wọ́n lọ ṣe ẹ̀wọ̀n oṣù 6 gbáko. Bákan náà àbádòfin ọ̀hún ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n bojú wò ní àná tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù keje ọdún 2026 tí a wà yìí èyí tó fẹ́ fi jẹ́ kí lílọ gerege wà ní ojú pópó ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè fi mú ẹ̀dínkù bá àwọn wàhálà àti fàákájà èyí tó máa ń ṣẹlẹ̀ láwọn ojú pópó. Bákan náà ni àbádòfin ọ̀hún ni ó tún sọ wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ máa kiri nínú àwọn ọkọ̀ nínú ibùdókọ̀ àti pé ẹnikẹ́ni ò gbọdọ̀ máa ṣe ìwàásù yálà mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn àbáláyé wọn ò gbọdọ̀ máa ṣe àwọn ìwàásù nínú àwọn ọkọ̀ èrò
wípé àwọn nǹkan yìí ni yóò padà di òfin bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n bá ti buwọ́ lù ú, èyí tí wọn yóò sì máa san owó ìtanràn tí í ṣe ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà, ìyẹn 50,000 naira. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé àbádòfin ọ̀hún ni ó tún pè fún ìjìyà tó gúnmọ́ lórí àwọn tí wọ́n máa ń mu ọtí àmupara àti tó máa ń lo oògùn olóró, wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tí ó ń lo oògùn olóró àbí tó mu ọtí tó bá ń wa ọkọ̀ ni yóò lọ sí ẹ̀wọ̀n ọdún 2 tàbí kó sanwó ìtanràn èyí tó wà láti 5,000 sí 1,100 náírà, ìyẹn 5,000 naira to 100,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn, tàbí kẹ́ni ọ̀hún lọ ṣe ẹ̀wọ̀n ọdún 2. Àwọn tí wọ́n bá ń já iná èyí tí ó wà ní ojú pópó ni àwọn náà yóò san owó ìtanràn tí í ṣe 1,50 náírà, tàbí kí wọ́n lọ ṣe ẹ̀wọ̀n oṣù 6 tàbí kí wọ́n lọ ṣe méjèèjì lápapọ̀. Bákan náà ni àbádòfin ọ̀hún ni ó tún pè fún wípé ẹni tó bá wa ìwàkuwà ní ojú pópó ni ó tún ní ìjìyà tirẹ̀. Ẹni ọ̀hún ni yóò sanwó ìtanràn tí í ṣe 1,100 náírà, ìyẹn 100,000 naira, tàbí kí ó lọ sí ẹ̀wọ̀n ọdún 2 tàbí kó san owó àti kó tún lọ sí ẹ̀wọ̀n papọ̀. Bákan náà ni ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà tún ṣe àtúntò sí àwọn òfin 52 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó wà nínú ìwé òfin lílo ojú pópó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí wọ́n sì ń retí ìbuwọ́lù láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé ẹjọ́ kan èyí tí ó ń bójú wo wíwu ìwà kò tọ́ sí àwọn ènìyàn ní ìpínlẹ̀ Anambra tó wà ní agbègbè Awka ní ọjọ́bọ̀ àná ni ó ti jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n lọ fi arákùnrin kan ẹni ọdún 55 ìyẹn 45 years old tí í ṣe bíríkìlà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ikenna Umojeku kí wọ́n lọ fi sí ọgbà ẹ̀wọ̀n àtìmọ́lé náà látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ti ìpátìkùkù jẹran súnkù sí lára ọmọ rẹ̀ obìnrin tí í ṣe ọmọ ọdún 14 níbàámu pẹ̀lú ìròyìn tó jẹ jáde ní ẹ̀ka ilé ẹjọ́ ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé arákùnrin náà ni ó ń gbé ní agbègbè Uduana ní Aguluzigbo níjọba ìbílẹ̀ Anocha ní ìpínlẹ̀ Anambra, èyí tí ó sì ti ń kojú ìgbẹ́jọ́ lọ́wọ́ báyìí lórí wípé ó fi ti ìpátìkùkù jẹran súnkù sí lára ọmọ rẹ̀ níbàámu pẹ̀lú ẹni tí ó jẹ́ agbèfọ́ba èyí tí ó mú ẹjọ́ ọ̀hún wá sí iwájú ilé ẹjọ́, ìyẹn Inspector Chinyere Okechukwu ni ó sọ fún ilé ẹjọ́ wípé arákùnrin yìí ni ó ṣe ẹ̀ṣẹ̀ yìí ní oṣù kẹta ní agbègbè Udona ní Aguluzigbo. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ó jẹ jáde láti ọ̀dọ̀ agbèfọ́ba ọ̀hún, ó jẹ́ kó di mímọ̀ pé ọmọbìnrin ọ̀hún tí bàbá rẹ̀ fi tìpátìkùkù bá lájọṣepọ̀ ni ó wá bá bàbá rẹ̀ ní ọdún 2025 nígbà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n jọ ní fàákàjà èyí tó sì jọ pín gàrí, àtìgbà tí ọmọ ọ̀hún ti dé ọ̀dọ̀ bàbá rẹ̀ láti ọdún 2025 ni bàbá ọ̀hún ni ó ti ń ṣe ìwà kò tọ́ pẹ̀lú ọmọ ọ̀hún tó sì mú kí ọmọ ọ̀hún kó má lè gba ìnira ọ̀hún mọ́ra mọ́, tí ó sì lọ́ọ́ fi ẹjọ́ sun èèyàn kan tó wà ní agbègbè náà. Ọmọ òun ló jẹ́ kó di mímọ̀ pé bí bàbá rẹ̀ bá ti wọlé báyìí yóò ti yó kẹ́rì lálẹ́, èyí tí ó sì bà lóhùn tí ó sì máa fi tìpátìkùkù jẹran súnkù sí lára òun. Nígbà tí òun ò lè gbà mọ́ ni òun lọ fi tó èèyàn kan létí. Ẹni tó wá fi tó létí ọ̀hún ni ó wá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá láti lè rí dájú pé wọ́n ráwọ́ tó arákùnrin yìí. Àwọn àyẹ̀wò èyí tí wọ́n ṣe fún ọmọbìnrin náà ní ilé ìwòsàn kan tó wà ní agbègbè náà ni ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo tìpátìkùkù wọn fi já ìbálẹ̀ arábìnrin yìí, èyí tó sì lòdì sí ìwé òfin orí 3 ẹsẹ̀ 2 èyí tí ó ń gbógun ti ìwà kò tọ́ ní ìpínlẹ̀ Anambra ti ọdún 2017 níbàámu pẹ̀lú agbèfọ́ba Okechukwu. Ó wá jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi ẹni tí ó jẹ́ afurasí ọ̀daràn ọ̀hún sínú ọgbà túnrọ ìwà náà títí tí wọn yóò fi gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀ padà àti títí tí iṣẹ́ ìwádìí mìíràn yóò tún fi jẹyọ lórí ọ̀rọ̀ yìí. Ẹni tó wá jẹ́ adájọ́ ilé ẹjọ́ ọ̀hún, ìyẹn arábìnrin UE Onochi ni ó ti wá gbọ́ ọ̀rọ̀ yìí, èyí tí agbèfọ́ba ọ̀hún èyí tí ó sọ tí ó sì jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n lọ fi arákùnrin ọ̀hún pamọ́ sínú ọgbà túnrọ ìwà tó wà ní agbègbè Awka títí tí wọn yóò fi rí àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó míì ní iwájú ilé ẹjọ́. Ó ti wá sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé
ewé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni ẹ wá wà àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́ OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ lọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices ọlọ́run ló ń fún wa ṣe.